mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbálá ayé a kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ aládé Oòduà àgbèwá kò ní bí ọ̀dàlẹ̀ mo kí yín káàbọ̀ sórí ètò yín ni ẹ gbà yí yẹ̀wò ẹ bá wa dá sí ẹ̀yin ènìyàn mi fídíò tí mo mú wá fún yín lónìí fídíò kan tó lágbára lọ́wọ́lọ́wọ́ tí àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀ tó lọ lórí ayélujára ni mo mú wá fún yín tí mò ń fẹ́ kẹ́yin olólùfẹ́ wa náà kẹ́yin náà lè mọ bó ṣe ń lọ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lórí Agbala Gabriel ni o ó ti di chuata yanyan lórí ayélujára o tó yẹ pé oníkálukú wọ́n jáde sọ̀rọ̀ ni o pé oníjìbìtì olè pọ́nbélé òun ni Agbala Gabriel o báwo ló ṣe jẹ́ ẹ̀yin ènìyàn mi fídíò kan jáde tí arábìnrin kan ti jáde tó ṣàlàyé bí Agbala Gabriel ṣe fi ń gbowó bó ṣe tún padà gbowó náà lọ́wọ́ òun ẹ̀yin èèyàn mi Agbala Gabriel òun náà ti wá padà jáde o fídíò méjèèjì mo máa fún yín Agbala Gabriel ti wá jáde lórí arábìnrin tó jáde sórí ayélujára tó ṣàlàyé gbogbo nǹkan tí ojú rẹ̀ rí látàrí pé òun sick Agbala Gabriel gbowó lọ́wọ́ ó tún padà owó gbogbo owó tí àwọn èèyàn dá fóun láti fi tọ́jú ara òun Agbala Gabriel ló tún padà gba èyí tó jù bẹ̀ tó tún gbà lọ́wọ́ òun ẹ̀yin èèyàn mi Agbala Gabriel náà ti jáde láàárọ̀ yìí o òun náà wá ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe lọ bó ṣe jẹ́ ṣùgbọ́n kó tó di pé mo mú ti Agbala Gabriel yẹn wá fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí ì gbọ́ fídíò tí arábìnrin yẹn ti fi ẹ̀sùn kan Agbala Gabriel tó ti fẹ̀sùn kàn màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ jọ wo fídíò yẹn lẹ́yìn tẹ́ bá wò yẹn tán lẹ́sẹ̀ máa wá gbọ́ ohun tí Agbala Gabriel tó sọ lórí Instagram mo dẹ̀ explain everything tí mo ń go through fún wọn ní pé àti 2021 lára mi ò ti yá so just last year lọ́yẹ̀ ṣe detect ní pé spine problem ni wọ́n dẹ̀ ní pé mo máa ṣe surgery ní pé 13 million ní surgery so I sent everything to him gbogbo videos àti pictures everything tó mo ò lè rìn mi ò lè jókòó please mute yourself. mi ò lè dúró so I sent everything to him wọ́n dẹ̀ ní pé kí n wá join life wọn and that first day tí mo join life wọn wọ́n raise owó fún mi wọ́n ní pé kí n kọ́kọ́ lọ jẹun náà pé kí n wà okay that àwọn like bí mo ṣe ṣe ń look yẹn so then lẹ́yìn ọjọ́ yẹn náà mo tún padà wá wọ́n raise owó fún mi bó ṣe ń raise owó fún mi ló ń sọ iye báyìí lówó ti di iye báyìí lówó ti di wọ́n dẹ̀ ń send ìgbà kan tẹ̀ mo ní pé kó má send owó yẹn sí mi pé kó tọ́jú ẹ̀ wọ́n ní rárá ní pé ṣe in case tí bá fẹ́ ra oògùn àbí tí bá fẹ́ jẹun nípa àwọn máa send ẹ̀ sí mi wọ́n ṣáà send owó yẹn sí mi so wọ́n wá ní owó yẹn pọ̀ mo ò lè rí lójú kan àfi kí n máa lọ káàkiri wọ́n ṣàbí fẹ́ mi káàkiri pé kí n ṣáà máa lọ from one place to another wọ́n fún mi láwọn page àwọn èèyàn tí mo máa lọ gan ní pé kí n lọ bẹ̀ ní pé wọ́n máa assist wọ́n tún ní pé ọ̀rọ̀ Agbala Gabriel yìí náà wọ́n wá in support wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n ní pé kí n lọ ní pé ó máa fún mi ó máa raise owó fún mi ìgbà tí mo fẹ́ lọ náà àwọn náà lọ tún fún mi lówó mọ́tò tí mo wọ̀ lọ síbẹ̀ ṣùgbọ́n tí mo dẹ̀ débẹ̀ gbogbo mo yé débẹ̀ tí wọ́n kọ́kọ́ dá mi lóhùn tí mo padà wálé mo sọ fún wọn ìgbà tí mo tún padà lọ again tán ní pé kí n máa bọ̀ mo tún ṣàlàyé again fún wọn mo dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ ṣe fídíò fún mi nígbà tí mo débẹ̀ wọ́n post fídíò yẹn within 24 hours tó ṣe first video yẹn mo ti rí 2 million so wọ́n assign ẹnìkan fún mi nípa ẹnìyẹn ni kí n máa fún ní report bówó yẹn ṣe ń wọlé and I was being truthful to them torí pé mo fẹ́ nǹkan tó máa jẹ́ wípé wọ́n máa bínú ní pé owó ń wọlé mi ò ṣòótọ́ pẹ̀lú àwọn mo ò fẹ́ so mo jẹ́wọ́ fún wọn bówó yẹn ṣe ń wọlé iye báyìí ló ti wọlé iye báyìí ló ti wọlé so wọ́n máa wá rán bọ̀bọ́ yẹn wá bá mi ní pé èlò ló ti wọlé máa fún ní fóònù mi máa ní pé kó ìwò fúnra rẹ̀ kóun náà confam adẹ́rì ó máa ní ẹ ní pé first time yẹn wọ́kọ́ ó dé ó ní wọ́n sọ pé bus tó máa fi lọ ń gbé àwọn èèyàn láti ìta wá sí church ní pé wọ́n ní pé kí n ra bus méjèèjì then lẹ́yìn yẹn wọ́n tún ní pé oúnjẹ táwọn èèyàn máa ń jẹ ní every Sunday ní pé kí n sponsor oúnjẹ yẹn èmi tẹ̀ rò pé bí i expenses tí ò ní kọjá 100,000 naira ni wọ́n wá ní ara ní pé 850,000 ni mo máa san. owó kí ni 850,000 yẹn kọ́ mi. wọ́n ní báwọn máa fi ra fuel sínú bọ́ọ̀sì méjèèjì àwọn dẹ̀ máa fi gbé oúnjẹ tó máa ń fún members ní every Sunday. ẹ̀bà àti pọ̀mọ́ lọ́ máa ń. ṣé dandan ni káwọn mẹ́mbà jẹun ni. máa gbọ́ ẹ tí gbọ́n kankan ẹni sùn ẹ̀ṣẹ̀ máa gbọ́ wẹ̀lọ. bàbá yẹn tí wàá padà wá bá mi again ní pé kí n wá lọ dúpẹ́ lọ́wọ́ wọn ní pé kí n dẹ̀ envelope bí i 50,000 ní pé wọ́n lè máa fẹ́ gbà ó ní pé but kí n ṣáà fi agídí mu fún wọn mo ní mo ti gbọ́ àwùjọ cash 50,000 mo fi sínú envelope wọ́n gbé mi lọ sọ́fíìsì wọn bàtà débẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn and everything mo wá fún wọn ní envelope wọn ní àǹtí kò yẹ kẹ́ tún máa ṣe wàhálà báyìí owó tẹ́ san yẹn náà owó yẹn pọ̀ ẹ ṣe gan kíní kan wọ́n gba envelope yẹn lọ́wọ́ mi wọ́n máa bí ẹni pé àwọn ò mọ̀ ń pa ẹ̀ bọ̀ irọ́ ni àwọn gangan wọ́n bá àwọn fífi yẹn wá láti wá bá mi lẹ́yìn tí wọ́n gba ìyẹn tán wọ́n lọ wọ́n tún dé wọ́n ní pé wọ́n broke ní pé wọ́n need 150,000 mo fún wọn
wọ́n tún dé wọ́n ní pé wọ́n ṣe káwọn a lọ sọ pé àwọn broke ṣé Agbala Gabriel ló ní òun Agbala Gabriel lọ broke wọ́n rán bọ̀bọ̀ yẹn wá bá mi nípa wọn. ṣé Agbala Gabriel broke kẹ. bẹ́ẹ̀ ni. ṣé ẹjọ má bínú ṣe bọ̀bọ̀ yẹn gẹ́gẹ́ ló wá sọ bẹ́ẹ̀ ńgbà tó wá. òun ló ń sọ òun ló máa ń rán wá bá mi nǹkan tó bá dé rán wá kó wá ṣe ló ń ṣe gbogbo nǹkan tó rán wá fún wọn mọ̀ Alhaji ẹ káàbọ̀. Yes sir. Àwọn ni mo pè torí wọ́n close mọ́. all right ẹni sùn ẹjẹ kọ́ bọ̀ yìí sọ̀rọ̀ tó ẹjọ́ kó ṣàlàyé fún ẹmí ẹ gbogbo ọ̀rọ̀ yẹn dáadáa ná. Okay. Yes sir. ẹ má kìtà wọ̀ tẹ́jọ́. so wọ́n tún ní pé káwọn àwọn arúgbó kó wá ṣe prayer fún mi ní pé kó fi irun funfun wọn kó fi ṣàdúrà fún mi mo fáwọn yẹn ní 16,000 àwọn yẹn tiẹ̀ ṣiṣẹ́ ń gbọ́ ní pé òkè ìyẹn ṣì normal mo fún wọn ní 16,000 àwọn 16 ni wọ́n pé wọ́n mú 1,000 láàrin ara wọn lẹ́yìn yẹn wọ́n tún dé wọ́n tún sọ pé ní pé àwọn fẹ́ lọ nípa Agbala Gabriel fẹ́ lọ bìkan wọ́n nídìí fuel sínú mọ́tò wọn 70,000 mo fún wọn. wọ́n tún lọ sí program Prophet Taiwo Òjó lọ́jọ́ kan wọ́n pè mí lórí fóònù ní pé àwọn nídìí ọjọ́ yẹn gan bedroom ni mo wà lọ́n pè mí lọ pè mí bọ̀ fóònù tèmi dẹ̀ wà níbi tí mo máa ti ń sùn wọ́n wá pe nọ́mbà security pé kí security wọn wá gbé fóònù fún mi nínú bedroom ní pé kí n send 250,000 urgently nípa àwọn wà ní program Prophet Taiwo Òjó àwọn nídìí owó yẹn very urgent mo ṣáà send 250 yẹn sí wọn nígbà tí mo wẹ̀ tán the following day ṣáà ọjọ́ kẹta wọ́n tún pè wọ́n tún ní pé yẹn ní pé kí n yá wọn ní 600,000 àwọn máa dá padà fún mi táwọn bá dé títí alẹ́ kíní kan èmi tẹ̀ sí mọ̀ pé báwo ni ẹ ṣe máa ní pé kí n yá yín lówó tí màá wá dá padà tí màá tún wá gbà lọ́wọ́ yín but even at that gan lẹ́yìn tí mo sẹ́ 600,000 yẹn gan you didn't even say anything you didn't even mention it pé yà káti ẹ̀fẹ́ nìyí ní refund àbí nǹkan kan kò sí nǹkan tó jọ wọn ò fún mi ní refund wọn ò fún mi ní anything wọ́n ṣà ń gba owó yẹn wọ́n ń gbà lọ ibi tí inú ti wá bí mi jù mo wá fẹ́ lọ fún appointment ní Babcock torí Babcock ni mò ń lò ní Irishan so mo wá sọ fún wọn ní pé mo fẹ́ lọ sí hospital ní pé mo ní appointment ní hospital mo dẹ̀ fẹ́ ṣe àwọn test kankan tí doctor ní pé kí n ṣe ní pé since owó díẹ̀ ti wà lọ́wọ́ mi pé kí n kúkú ṣe àwọn test yẹn once and for all wọ́n wá lókè pé àwọn máa tẹ̀lé mi àwọn máa ṣe fídíò pé táwọn bá dẹ̀ ti ṣe fídíò yẹn àwọn máa wá post fídíò yẹn sórí page àwọn máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo wà ní hospital ní pé kí donation yẹn máa stop káwọn èèyàn sì máa help lọ mo dẹ̀ ni mo ti gbọ́ wọ́n ní mọ́tò mẹ́ta làwọn máa gbé lọ mọ́tò ti tàwọn mọ́tò táwọn protocol máa ń gbé then èmi àtàbúrò mi tó dúró tì mí a máa wọ church bus wọ́n lèmi ni mo máa fuel mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n gba 500,000 lọ́wọ́ mi fowó fuel ọjọ́ yẹn mo sun ẹkún láti àárọ̀ dalẹ́ ni mi ò jẹun mo lè ṣe nǹkan kan gbogbo àbámi ló ń gbóná tí mò ń ké ní pé kí ló dé pé gbogbo owó tẹ fún mi gbogbo ẹ̀ lẹ ti gbà padà tán yìí èlò ló kù lọ́wọ́ mi mo ṣáà ń sunkún lọ́jọ́ yẹn àwọn pásítọ̀ wọn kọ̀ọ̀kan máa ń bá mi pé kí ló ṣe mí tí mò ń ké kí ló ń ṣe mí tí mò ń ké kò ṣeé sọ síta ní pé wọ́n fi ọ̀nà èrú gbowó lọ́wọ́ mi gbogbo àwọn tí wọ́n bá wà ń bẹ̀ tí wọ́n súnmọ́ mi àwọn tó sùn tì mí láìtọ́ gbé ẹni sọ́dọ̀ ti tèmi wọ́n ní kó kúrò ń bẹ̀ wọ́n ò jẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ mi wọ́n ò gbà kẹ́nì kankan súnmọ́ mi wọ́n ní mi ò gbọ́dọ̀ make ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ bẹ́nìbọ̀dì sọ̀rọ̀ olúwa mi ò nífẹ̀ẹ́ sí olúwa mi ò mọ̀ sọ̀rọ̀ ni tọ́ba bẹ́ni báyìí lọ́dọ̀ rẹ wọ́n mọ̀ sọ̀rọ̀ ní pé ṣe lòun pé rojọ́ wọn ò láìkí rẹ̀ mọ̀ bẹ́ni kankan sọ̀rọ̀ ibi báyìí ogun ni everybody gbé débi wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa rojọ́ fún ọ wọ́n náà wọ́n máa rojọ́ fún wọn pé wọ́n gbogbo lọ́wọ́ rẹ̀ wọ́n pe kíní kan fún ọ wọ́n sì máa sọ̀rọ̀ ní kíní kan ẹ mọ̀ fọ́ọ̀mù mítìn kíní kan ẹ mọ́ra yín ti tẹ́lẹ̀ ibi náà lẹ ti pàdé ara yín ẹ mọ̀ bẹ́ni kankan rojọ́ má bẹ́ni kankan sọ̀rọ̀ ó ti ń kóyàn mọ́ra jù ó ti ń ṣe wọ́n máa complain iṣẹ́ lọ́dídì fi space sílẹ̀ láàrin mi ni pé kẹ́nìbọ̀dì má sùn síbi space yẹn wọ́n tún fi èèyàn ṣọ́ wọ́n fi màmá kan báyìí ṣọ́ pé màmá yóò gbọ́dọ̀ gbà kẹ́nìbọ̀dì ṣe anything níbẹ̀ gbogbo àwọn tó máa ń charge phone níbi ẹgbẹ́ tó rẹ́gbẹ́ ọ̀dọ̀ mi ní socket wa wọ́n stop everybody ní pé ní kọ̀kọ̀ gbọ́dọ̀ charge phone níbi bẹ̀ mọ́ wọn ò gbọ́dọ̀ rẹ́ anybody pẹ̀lú mi so that mi ò ní máa sọ fún wọn bí wọ́n ṣe ń gba owó lọ́wọ́ mi bó ṣáà kà á mọ́ra ògbà tó gba 500,000 lọ́wọ́ mi owó fuel tán àwa fẹ́ lọ sí Babcock mọ́tò mẹ́ta lọ ti promise mi pa àwọn máa gbé lọ Ọ̀yọ́ ta fẹ́ lọ mọ́tò méjì lọ gbé mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀kọ́ lára àwọn pásítọ̀ yẹn ni pé kí ni reason tẹ́ ṣe gbé mọ́tò méjì ṣe bí mọ́tò mẹ́ta lẹ gbà lọ ni ẹ gbà fuel lọ́wọ́ mi and before that time wọ́n ti rán bọ̀bọ̀ yẹn wá bá mi like a week before ní pé Agbala Gabriel fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò wọ́n ní ìdí owó pé kí n fún wọn lówó ní pé kó fi ra táyà sẹ́sẹ̀ mọ́tò ní pé yẹn olúwa mi broke wọn kì í béèrè owó lọ́wọ́ members báyẹn but wọ́n broke gan ni this time around mo lókè èlò ló ń ta táyà ọjọ́ tí mo ń sọ yìí 700,000 lọ́gbà lọ́wọ́ mi fowó táyà. irọ́ ni tó sọ 700,000 ni wọ́n gbà bẹ́ẹ̀ ni ṣé ń gbọ́ o gbogbo ẹ̀gbọ́n kan tó wọ́n ṣàlàyé fún gbogbo wa. ní pé ṣe bí mọ́tò mẹ́ta lẹ fẹ́ gbé báwo ló ṣe wá di mọ́tò méjì báyìí pásítọ̀ yẹn wá ní ẹ ní pé mọ́tò táwọn protocol máa ń gbé yẹn tó yẹ káwọn wọ̀ ní pé táyà mọ́tò yẹn ò dáa mo ní ṣe fẹ́ ti gba 700,000 lọ́wọ́ mi ní last week tẹ́lẹ̀ fẹ́ fi ra táyà tuntun sẹ́sẹ̀ mọ́tò yẹn wọ́n wá ní ẹ ní pé àwọn ra táyà tuntun 4 bọ̀ àwọn change méjì sẹ́sẹ̀ mọ́tò yẹn méjì tó kù àwọn kó sẹ́sẹ̀ bọ́ọ̀sì yẹn tá fẹ́ gbé lọ mo ní mo ti gbọ́ mo ò sọ kankan àwa dé hospital tán adébítà ti fẹ́ ṣe test àṣe test alákọ̀ọ́kọ́ àkúrò ń bẹ àlọ́sítà tí wọ́n ṣe test lẹ́ẹ̀kejì wọ́n wá dá mi dúró níbẹ̀ wọn tètè dá mi lóhùn so mo ṣáà lie down síbẹ̀ mo ṣáà ń ronú mo faṣọ bojú mo ń ké lábẹ́ aṣọ yẹn ibi tí mo ti ń sunkún ibẹ̀ lọ́tún ti rán ẹni yẹn wá bá mi again ní pé kó sọ fún mi ní pé èmi ni mo máa sponsor oúnjẹ tí àwọn tó tẹ̀lé mi máa jẹ ni mo ní ó tètè ya gbàwẹ̀ o mo ní ṣebí pásítọ̀ ní gbogbo yẹn dẹ̀ máa wẹ́ gbàwẹ̀ máa ti mọ́ yín lára mo ní tètè ya gbàwẹ̀ torí 1 naira èmi ò ní o
lọ́ba ní ẹkùn mi pé mi ò lè sọ báyẹn ṣùgbọ́n àwọn èmi làwọn gbé àwọn dìde ní pé normal táwọn bá wọ vest foundation Agbala Gabriel yìí kúrò nínú church. Anything tẹ́ bá bá mi sọ nsìn ẹ máa bọ̀ lórí live mi kẹ́ wá defend the church yìí. Anything tẹ́ bá fẹ́ bá mi sọ nísìnyí mi ò ṣe behind the camera mọ́, mi ò ṣe call mọ́. Anything tẹ́ bá fẹ́ bá mi sọ, come to my live stream and defend your church, come and defend your pastor. Má fà fi message pa mi, continue. Ewa yìí náà ló wá bá mi o ní pé tí àwọn bá wọ polo foundation Agbala Gabriel yẹn àwọn bá fẹ́ wọ tẹ́lẹ̀ yàn jáde ó ní iye táwọn máa gbà lọ́wọ́ ẹni yẹn nínú church premises káwọn tó bọ́ta rárá àwọn máa ti gba owó yẹn lọ́wọ́ ẹni yẹn ní pé so owó oúnjẹ tán ní pé kí n san yẹn ní pé kò kì í ṣe pé bí àwọn fẹ́ gbà mí ní pé èmi right mi ni láti fún àwọn ní owó oúnjẹ mo wá ní òkè mo ti gbọ́ èèlò ni ẹ fẹ́ fi jẹun èèlò lẹ fi jẹun kò sáà lè kọjá bí 20,000 eléyìí ní rárá o ní pé 100,000 làwọn máa gbà lọ́wọ́ mi fún oúnjẹ bọ́yẹ takúlé mi lórí ní bápọ́ọ̀kì lọ́jọ́ yẹn nìyẹn tó sáfúlé mi lórí ní pé 100k làwọn máa gbà mo ò ní choice ṣe mo ní láti fún wọn ní owó yẹn mo ń sunkún wọn tẹ ojú mi ìgbà táwa ṣe test yẹn tó fẹ́ gbé mi padà sínú mọ́tò Agbala Gabriel wá pè wọ́n wá ní àǹtí ẹ̀gbọ́n wọn lẹ́yìn ilẹ̀ tún fún wọn ní owó oúnjẹ kò yẹ kẹ́ tún máa ṣe gbogbo ìnáwó yẹn ti ṣe kíní kan ẹ ti try gan ẹ ti náwó gan kíní kan nínú owó tó ì tí pé ìrọ́dẹ̀ ni àwọn ọlọ́run wọn wá o mo wá ní dádì ebi ń pa wọn ni ẹ jẹ́ ó jẹ response tí mo fún wọn nìyẹn mo ní ebi ń pa wọn ni ẹ jẹ́ ó jẹ mo ní àwọn gọ́ṣì máa dáwọ́ oúnjẹ tèmi gan máa jẹ lọ́sàn-án ìfún mi torí èmi kò tí lówó tí máa fi jẹ. má gbélé mi má gbọmọ yẹn lélẹ ẹni sọ ní àpèrè mi wọn kì í sí. gbogbo ọkàn tèmi tẹ ní pé bí àwọn tẹ wà nínú premises yẹn gan ni wọn wá ní pé ẹranko wọn sọ mí sí pé wọn ti jáde ìyẹn Agbala Gabriel pé wọn ti jáde mọ alókè. bẹ́ẹ̀ ni ọmọ burúkú tó ń tẹ. gbàtàjẹ ṣetán adúró dé wọn gbàtà rí wọn àwa wá kúrò ní Ìbàdàn tiwa làwa fi wá lọ sí akúrò ní Ìlíṣàn la fi ń lọ sí Ìbàdàn ní titi wa so gbàtàjẹ délé wọn ò bá mi sọ ẹni tí wọn ò tẹ mẹ́nu bà wọn ṣe kọ́kọ́ èmi náà dé ń wòran àwọn test tí mo ṣe yẹn wọ́n ní 2 weeks ló máa take kó tó jáde so wíìkì tí mo lọ yẹn wíìkì yẹn náà làwọn test yẹn wá jáde bọ́yẹ mẹ́sẹ̀gì mi ni pé àwọn result yẹn ti ready mo wá sọ fún wọn ní pé result ti ready o ní pé next week Tuesday mo máa padà sí hospital máa lọ rí doctor so that wọ́n máa lè fix date fún surgery then máa lè mọ bí mo tún ṣe máa hustle láti wá balance owó yẹn kankan báyẹn wọ́n láwọn ti gbọ́ so mo wá sọ pé ẹ má wulẹ̀ rán èrò tẹ̀lé mi this time around torí pé mo ò ní 500,000 owó epo àti 100,000 tí màá tún kó lẹ̀ fún oúnjẹ ní pé ẹ kàn mú èèyàn méjì or mẹ́ta tó lè gbé mi láti inú mọ́tò gbé mi dé inú ibi tí màá ti rí doctor ó tán wọ́n dẹ̀ lókè àwọn ti gbọ́ mo wá okay wọ́n wá ní pé màá sanwó epo mo ní mo ti gbọ́ èlò lówó fuel lọ́lọ́lọ́dé ni wọ́n bá ní 200,000 lówó fuel mo bá ní láti bíbá yìí sí Ìlíṣàn 200,000 owó yìí ti pọ̀ ju ẹni pípọ̀ yìí ẹ̀dẹ̀ ṣàánú mi pé mi lágbára owó tẹ̀ ń pé owó tí mò ń wá yìí kò tí ì pé ní pé tó fẹ́ gba 200,000 mo ṣàníkọ́ gbé mi lọ sọ́fíìsì Agbala Gabriel pé kí n lọ bá fún ara mi pé kí n bẹ̀ wọ́n ṣàgbé mi mo dé ọ́fíìsì wọn mo bá ní àmúnídádì mo wá rí yín ní sà wọ́n ní pé mo ní mo fẹ́ lọ sọ́fíìsì lọ́jọ́ Tuesday wọ́n dẹ̀ ní pé kí n tún sọ 200,000 owó epo mo ní owó pọ̀ lọ́wọ́ mi mo ní owó mi gan kò tí ì pé owó surgery tí mo fẹ́ ṣe mo ní ẹjọ́ sàmì ní fún àǹtí mi ò mọ kọ́kọ́ ń pa rẹ̀ mi mọ bọ́ ṣe ń repo wọn mi mọ bọ́ ṣe ń ṣe ṣé tó yẹ lọ ṣe wá gbé yín dìde àwọn protocol wọn wà ń bẹ àwọn pásítọ̀ wọn wà ń bẹ driver tó ń wa mọ́tò náà wà lórí ìdúró wọn wá ń gbọ́ driver ó yẹ 100,000 yẹn náà lè torí epo wà lọ àtàbọ̀ àbíbò mo ṣàmọ̀ pé mọ́tò church máa ń jẹpo àmọ́ mi mọ́yé tó máa ń repo sínú rẹ̀ mi mọ́ bọ́ sí mọ́ ń ṣe ẹ wò wàhálà yín gan pọ̀ jàre ẹ tó rẹ̀ lẹ́sẹ̀ wá gbẹ̀yìn lẹ́ni dìde ìyẹn ò tó nǹkan kan ó yẹ kó ẹ gbọ́ driver ẹ gbọ́ pastor ó yẹ kó lè tó ẹ wo ẹ má yọra yín lẹ́nu oje yẹn àti ẹ lọ́jọ́ kùn tí ẹ mọ́ yọra yín lẹ́nu àmúdáde ẹ ṣe sàmó dúpẹ́ lọ́wọ́ yín mo ló dùn mí pé mi ò lè kúnlẹ̀ mi bá ní kí n kúnlẹ̀ kí n kí yín kọ̀ọ̀kan mo ṣàfihàn ṣàwádà wọ́n dẹ̀ ní pé kó gbé mi padà wọ́n gbé mi padà sí ibi tí mo sùn sí so bàtọ́ ṣẹ̀ gbé mi padà síbi tí mo sùn sí kò ju bí 2 minutes lọ bí driver ṣe dé nìyẹn ló bá mi ní pé àǹtí 100,000 tẹ̀sán yẹn kò lè tó o ní pé last week táwọn fẹ́ lọ ní pé àwọn ra epo 150 àwọn sáfìsì mọ́tò yẹn àwọn dẹ̀ ra ọ́ìlì sí ó jẹ́ 198,000 ní pé táwọn bá tún máa lọ ní ọ̀la náà àwọn máa ra epo 150 àwọn máa tún sáfìsì mọ́tò àwọn máa ra ọ́ìlì sáfìsì àti ọ́ìlì yẹn 48,000 ní pẹ̀lú epo 150 ó jẹ́ 198 ní pé so 100,000 yẹn kò lè tó mo kàn ní kò sí wàhálà mo ti gbọ́ àkáǹtì ta ni kí n send owó sí wọ́n wá ní pé kí n send ẹ̀ sí àkáǹtì Àgbàlá ìkànnì kí n má send ẹ̀ sílẹ̀ kí n send ẹ̀ sí àkáǹtì PA ìkànnì wọ́n ṣáà ń takò ara wọn ìgbà tó ṣàyà wọ́n ṣáà ní kí n send ẹ̀ sí àkáǹtì PA mo send ẹ̀ sí àkáǹtì PA yẹn wọ́n dẹ̀ lọ nígbà tí wọ́n lọ tán kò ju bí 20 minutes bó tún ṣe rán ewa ìwà bá mi again nìyẹn ní pé bó ṣe dé ó jókòó ó ní pé òun fẹ́ rí mi mo ní mò ń gbọ́ kò wá sọ̀rọ̀ mọ́ mo dẹ̀ ń tẹ fóònù lọ ìkan lára àwọn pásítọ̀ yìí wá dé ló bá ní ṣé o ti jíṣẹ́ tó rán ẹ fún kejì ìyẹn lòun ò tí jíṣẹ́ o ní pé òun mọ bóun ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ ní máa yẹn bá ní ó máa dé kalẹ̀ náà ni kò sí bó ṣe fẹ́ ṣe ewa ìwà sọ fún máa yẹn pé ṣe bá gbàlagbà lẹ́yìn ó yẹ kẹ́yìn lè bá mi wá bẹ́ẹ̀ ṣe máa bá mi gbé kalẹ̀ fún máa yẹn bá ní pé ṣé òun lọ ránṣẹ́ ni ṣebí ìwọ lọ ránṣẹ́ máa yẹn bá kúrò ó lọ ewa yẹn ṣáà ń tẹ fóònù lọ èmi náà ń tẹ fóònù kò sọ̀rọ̀ máa yẹn tún padà wá lẹ́lẹ́kejì
ní pé ṣó ti sọ fún yóò lóun ò tí ì sọ fún mi sẹ́ pé òun mọ bóun ṣe fẹ́ ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn mo ṣàwọ́ wọn rọ̀ máa yẹn tún lọ máa yẹn tún wá ẹlẹ́kẹta tí máa yẹn wá dúró ewa yẹn wá ní pé yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní wípé Àgbàlá ló ní pé káwọn wá bá mi ní pé ó sọ pé àwọn broke mo lé mi gan tí mo lie down síbi gan mo broke mo ní ṣẹ́rí mi kí n jẹun látàárọ̀ ẹkún ni mò ń wà mú bí omi gàrí torí pọ́rọ̀ yín ó ti sú mi case number 1 mo ní mi ìmọ̀ kan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ yín mo tí wọ́n bá mi ní pé nìkan mo lẹ́ni tó bá broke kó ya broke for life mo ní 1 naira mi ò ní ló bá ní ẹ kémi má ṣe bẹ́ẹ̀ ní pé àwọn náà mọ̀ pé mo ti try ní pé torí ẹ̀ làwọn ò ṣe mọ báwọn ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ látẹ̀kọ́ táwọn ti jókòó tì mí kíníkan mo ní èmi ò ní owó ẹ̀kan owó èsì tẹnu yín ni 1 naira mi ò ní ọmọ Ìjẹ̀bú dẹ̀ ní ewa ìyẹn mo á fi Ìjẹ̀bú sọ fún ní pé kọ́bọ̀ kò ní jábọ́ lápò mi tí máa fi kúrò ní church yìí ó wá ní ẹ bó tiẹ̀ jẹ́ 50,000 mo ní lẹ́nu yín ó ti di bó tiẹ̀ jẹ́ 50,000 kò kí n ṣe pé kéjì send 250 mọ́ send 100,000 mọ́ ó ti di bó tiẹ̀ jẹ́ ẹ tí wá dẹni tó ń bẹ̀ ní pé kí n jọ bó tiẹ̀ jẹ́ 50,000 mo lẹ broke lóòótọ́ mo ní bọ̀ kí n tún rán yín létí mi ò ní owó tí mo fẹ́ fún yín ẹ kàn ń waste time ara yín ni 1 naira mi ò ní jábọ́ nínú àpò mi mọ́ láti fún yín mọ́ mo nítorí pé o lè ní gbogbo yín scam ní yín ẹ kàn ń gbá mi ní láti jọjọ́ kí ló dé tó fẹ́ pa mí ni tí mo ìbẹ̀rẹ̀ sí ní sunkún nìyẹn ó ṣàn bẹ̀ mí kí n jọ kíní kan èyí pásítọ̀ yẹn kíní yẹn dẹ̀ ti mú pásítọ̀ yẹn lára tó bá ti ń sọ̀rọ̀ ní pé kí n fún wọn lówó tí bá ti ní pé mi ò ní báyìí a máa ní kéjì mọ́ sọ báwọn ibì kan lè ogún mọ́ ń ṣẹ́ sí máa fi dí pé ṣe lòun rúbọ fọ́lọ́run fi wọ́n lẹ̀ ẹni bá tún gbà ọ pẹ̀lú condition tó wà yìí yóò kó nǹkan tó ń ṣe ẹ̀ yóò ṣe bọ́ tó fẹ́ máa fún mi ní àwọn lines yẹn lálẹ́ ọjọ́ yẹn nìyẹn mo ní ẹ má tiẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ní sọ pé lines yìí lẹ máa fún mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti máa ń gbowó lọ́wọ́ mi mo lóun náà lẹ tún ti ń mú kalẹ̀ lé ni mo ní mi ò lè fall fún mo ní 1 naira mi ò ní lẹ́sìn tó máa sọ kò kí n ṣe nísìnyí ló yẹ kí n back out mo ní pé ṣódìgbà tí owó yẹn bá wá kù 200,000 nínú àkáǹtì mi kí n tó ní pé mi ò ṣe mọ́ ni mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ti opt out o èmi ò ṣe mọ́ mo ní ẹ lè rí mi gbá mọ́ mo ní scam ní gbogbo yẹn ẹ lè rí mi gbá mọ́ mo ò lówó mọ́ next thing ṣé wàá yẹ máa sọ ó ń sọ fún màá nìyẹn ni o ní pé yẹn ṣọmọ pé Àgbàlá ní right láti yọ fídíò èèyàn kúrò lórí page ẹ tí mo ṣe gbọ́ statement báyìí mo ní ìtorí pé mo decline just a single request nínú numerous requests tẹ́tí ń gbé wá fún mi lẹ́ṣẹ̀ ń threatening mi ní pé ó ní right láti yọ fídíò mi mo ní tó bá yín pé léyìí ló máa jẹ́ kẹ́ yọ fídíò mi lórí page yín ẹ tètè yọ torí mi ò ní fún yín lówó tó bá yín pé lè máa fi lé mi bọ́ta kúrò nínú church yín lálẹ́ yìí ní pé kí n má sùn church yín ẹ tètè lé mi torí mi ò ní owó kankan tí mo fẹ́ fún yín o ẹ ti cast mi ò sanwó kankan fún yín mọ́ wọ́n ti wá lọ sí top àbúrò mi lẹ́yìn wọ́n ti kógbó sí yẹn lórí bí yẹn ṣe fẹ́ dá sí yẹn ti fẹ́ bẹ̀ mí pé kí n fún wọn kọ́ máa lọ tí mo ṣe ranjú mọ́ yẹn nìyẹn ìyẹn wá dákẹ́ wọ́n wá sọ fábúrò mi pé ó dẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ sọ̀rọ̀ náà ìyẹn ní ṣèṣojú yín kọ́ lè sọ pé òun máa fọ́ mi létí tí n bá dá sí i kí n dá sí kóun fọ́ mi létí òun ò sọ̀rọ̀ òun ò lè dá sí ìyẹn dẹ̀ rọra dìde láàrin wọn ó dẹ̀ lọ ń dáná oúnjẹ tó ń sè lọ́ntì wọ́n ṣàbẹ̀mí wọ́n fa ọ̀rọ̀ yẹn wá after 10 àbí tó 11 lálẹ́ Monday yẹn tí mo ní mi ò ní fún wọn lówó yẹn ìgbà tó dẹ̀ di Tuesday a lọ sí hospital bá ṣe dé láti hospital mo wá sọ fún pásítọ̀ yẹn àti ay ní pé mo test tí mo fẹ́ ṣe ní backup ti ní pé kí n wá ṣe test yẹn ní 8 o'clock láàárọ̀ ọjọ́ Wednesday mi ò dẹ̀ ní extra 200,000 tí màá tún fún yín fún owó epo lọ́la mo ní so ẹjọ́ mo ti reach out sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan tó ń gbé nìbàdàn ẹni yẹn ń bọ̀ wá gbé mi nísìn ọ̀dọ̀ wọn ni mo máa lọ sùn àárọ̀ ọ̀la wọn máa gbé wa lọ sí hospital tábàlẹ̀ ti ṣetán ní backup wọn á dá wa padà sí ibi báyìí alẹ́ ọjọ́ yẹn mo ṣá kúrò ní church mo lálẹ́ yẹn mo lọ sùn sóòtẹ̀ àárọ̀ ọjọ́ kejì ṣá agbéra a lọ sí hospital nígbà tó máa di ní ọwọ́ ọ̀sán mi ì tẹ̀ mọ́ pàwọn èèyàn tó ń bá mi ṣọ́ péjì wọn pọ̀ èké lọ kọ́kọ́ pè mí ní pé kí lorúkọ péjì wọn mo sọ péjì wọn fún wọn èké ní káwọn má parọ́ fún mi wọ́n ti lọ yọ fídíò mi o mo ní àyọ fídíò mi tẹ̀ bí èké ṣe hand call pẹ̀lú mi ènìyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlókejì lọ́wọ́ péjì Àgbàlá wọ́n ti yọ fídíò ẹ̀ kúrò ń bẹ̀ wọ́n ti post ẹlòmí wọ́n ti yọ fídíò wọ́n ti ẹnìkan tún message mi WhatsApp ní pé wọ́n ti yọ fídíò mi wọ́n ti post ẹlòmí o mo ní wọ́n fà bómi pa ọ̀rọ̀ yìí má fẹ́ máa jẹ òótọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bá ṣe wọ péjì wọn nìyẹn èmi wọ TikTok àbúrò mi wọ Facebook alábẹ̀rẹ̀ sí ní wá fídíò làbárí fídíò lóòótọ́ o wọ́n ti yọ fídíò yẹn kúrò lórí péjì wọn ibẹ̀ nínú ti bí mi ní pé so definitely owó tẹ̀ ń gbà lọ́wọ́ mi láti jọjọ́ ìlú. sorry hold on mo tún say why you no call AK at all time when I know everything about Sherry èmi Crown Aunty Bukky àti Sister Dara àmọ́ bá ṣe ń gbowó lọ́wọ́ ẹ̀ á sọ̀rọ̀ ni a ní kó sì máa fún wọn ná ṣẹlẹ̀ kí sísè tó bá ṣì ń wọlé àbí Crown kí lájọ sọ́jọ́ yẹn àbáńdá kí Crown sọ̀rọ̀ náà. a sọ wípé tó bá ṣì ń wọlé pé kó máa wọlé tán fún wọn yẹn kó tí a láti máa hide yẹn kó àní hide náà mo láti pàtàkì sọ a ní ní time ní was it January tó pé wá January ni now yeah last month a sọ fún yín pé you know what fún wọn nìkan tó kan but ẹni owó tó bá wọlé again kó má sọ fún wọn pé iye báyìí ló ń wọlé mọ́ pé owó tó bá wà lọ́wọ́ ẹ̀ kó transfer wá lóun ní another account àánú kò má kówó yẹn sínú account yẹn gbogbo yẹn sínú account ìdíkejì tó níyẹn pé alákọ̀ọ́kọ́ yẹn kó filẹ̀ àmì kó kàn fi change sílẹ̀ sínú ètò mẹ́nu wọn bá dá owó sí so everything we know about everything àkàwọn náà ṣì ń ṣàrògbé máa stop ni so wọn ò dé stop. owó sọ́jú gangan tí wọ́n dá fún mi
òyìn wà nínú ẹ̀ ni wọ́n ti gba 4 million naira lọ́wọ́ mi. àwọn sábà ṣe máa padà dá sí lálẹ́ bí àwọn náà ti sọ story yìí à ń gbọ́. wọ́n ti gba 4 million nínú gbogbo owó mo generate 8 million wọ́n ti gba 4 million nínú ẹ̀. àwọn owó ti tèmi tí mò ń dá sọ́tọ̀ tí mò ń rí àwọn èèyàn tó ń tún help mi on a neutral ground tó ń fún mi lówó àtàwọn ọ̀rẹ́ mi tó ń send owó sí mi owó yẹn tí mò ń tọ́jú sọ́tọ̀ òun ni mo fi lọ ń ṣe gbogbo test tí mò ń ṣe ní Babcock but mi ò jẹ́ kó mọ̀ ní pé mo ní owó extra síbi kan tí mo fi ń ṣe test tí mo lọ ń ṣe ní Babcock mo ń jẹ́ kó yé wọn ní pé nínú owó yẹn ni mo ti ń yọ owó test tí mo lọ ń ṣe the only owó 500 ni mo ẹ̀ṣẹ̀ yọ nínú owó yẹn fi kù 4.5 ní ọwọ́ mi tó wáyé pé mi ò yarí mọ́ wọn lọ́wọ́ bó ṣe máa gba owó yẹn tó máa gba owó yẹn lọ ní ọwọ́ mi nìyẹn tí mo dẹ̀ máa ẹ wo. àǹtí Ifá ṣe ti sọ̀rọ̀ délẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. kò lè dìde kò lè rìn kò lè dìde kò lè dání ìṣe ojú kan ló máa wà. àǹtí ẹ má kì í kó ṣe Agbala Gabriel òun ṣe. ó máa dó bá fọ ọ máa dówó tó máa dá padà. aláìní máa dówó padà. ẹ nínú máa ti dówó yẹn padà. ó máa dá calm down. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀. ṣé owó kankan gba àkáǹtì Agbala kọjá láì kó transfer owó sí tó dẹ̀ ní receipt ẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ni. àwọn ẹwà yẹn náà ṣó ní receipt gbogbo owó yẹn lọ́wọ́ pátápátá. God bless you. Àkáǹtì ẹ̀ sínú àkáǹtì ẹ̀ ló ti ń send owó sí wọn. Àkáǹtì ọ̀dáwó sí ẹ̀ náà ló fi ń transfer owó sí wọn. Wàláì ó máa dá owó. ẹ má bínú ẹ káàárọ̀ ìbọ̀dà àti ẹ káàárọ̀ káàárọ̀. pásítọ̀ ẹ̀yin sọ wetin wọ́n bí i pásítọ̀ wọ́n bí i dama sọ wetin. Eke hold on. ẹ fi reference o. ẹ ṣeun o ẹ káàárọ̀ o àbí ẹ káàsán àbí ẹ kálẹ́ ẹ̀yin èèyàn wa àti ẹ̀yin ọ̀tá wa because méjì láyé ọ̀rẹ́ àti ọ̀tá kò lè ṣe kí méjèèjì má wà so ó ní bẹ́ẹ̀lì fi ní gbà wá lọ́wọ́ bìlísì well mo wù mí láti sọ nǹkan díẹ̀ mo àná travel mo ṣàrà àwọn nǹkan kan ó dá ògo ni fún Ọlọ́run lókè ọ̀run tí nǹkan bá ń lọ tó bá ń dùn kò ṣeé ṣe kí nǹkan ó má tún korò nǹkan ò lè máa dùn lọ gbogbo ẹni tó bá ti ru ẹrù ògo wá sáyé ẹrù ògo ẹrù ogun ni o ẹrù ògo ẹrù ogun ńlá ni so ẹ ṣé God bless you àǹtí tí wọ́n tó tán gbọ́ as church true wife mi ni torí wife mi àtẹnìkan jẹ́ ọ̀rẹ́ so ẹni yẹn ni wọ́n mọ kejì tó ń wá sí church wife mi ọjọ́ yẹn wife mi ní àdáde ẹjọ́ wọ́n gbẹ́ nìkan bọ̀ wọ́n ṣe ó dà ń gbọ́ pé ẹ̀yin ìyá wa ẹ̀ ṣe kọ̀rọ̀ sí lẹ́nu wọ́n dẹ̀ wá in fact wọ́n ti wà ní church fún bí ọ̀sẹ̀ kan àbí méjì kó tó di pé mo ní no kéèsì yóò gbọ́dọ̀ máa lọ bá ìjà gbé wọn so adé gbé wọn síta ṣe mọ̀ wọ́n náà ní 13 million naira owó yẹn tẹ̀ kọ́ kà mí láyà pé owó eléyìí pọ̀ because ṣe mọ̀ torí wọ́n restrict page wa ń gbà kan àṣẹ ṣí mi ni ṣé eléyìí láti máa kó àwọn èèyàn lójú ni eléyìí ti pọ̀ ju bẹ̀tì nípa ìgbàgbọ́ jáwọ́ tó máa ṣẹlẹ̀ àdẹ̀gbé wọn to the glory of God mo ti determine láti ìgbàdá sí page wa pé we won't put down our account again tó jẹ́ account personal àbí foundation account pé nǹkan kálukú bá rí ẹ̀rí ẹ̀ máa lọ ẹ̀rí ẹ̀ máa lọ ẹ̀rí kẹ́ máa lọ àwa náà rí Ọlọ́run ló ń ṣàánú wa church wà lẹ́gbẹ̀ẹ́ kan foundation wà lẹ́gbẹ̀ẹ́ kan kò jọra wọn church lẹ́gbẹ̀ẹ́ kan foundation lẹ́gbẹ̀ẹ́ kan bet kò síbi táwọn yẹn máa wá ju church náà lọ torí church náà la máa ń wà Ọlọ́run dẹ̀ ń tẹ̀síwájú iṣẹ́ wọ́n dẹ̀ gbé wọn ó jẹ́ Friday kan tá à ń lọ sí Ìlọrin ṣùgbọ́n tá a máa dé ní Saturday àwọn tí mo á kàn ń pè àǹtí yẹn báwo níṣẹ́ ti rówó àwọn ti rówó gan o in fact wọ́n ń send receipt sí ọ̀dọ̀ tèmi gan ìyẹn àwọn tó ń send owó wọ́n send inú mi dẹ̀ ń dùn máṣe wá dé ń rọ̀lẹ́ Saturday ọjọ́ yẹn ó dẹ̀ pọ́n ti rí bí 3 million bí 4 million forgotten so wọ́n náà máa dáná fún àwọn aláìní àwọn tó kù díẹ̀ tó ra máa ń dáná every Sunday fáwọn tó kù díẹ̀ káàtó fún wọn wá láǹtí yẹn ní àwọn máa gbé àwọn máa dáná yẹn inú tiẹ̀ bí mi mo ní láyéláyé mo nílò ẹ̀yin pọ́lẹ̀ ń dáná fún wa tẹ́lẹ̀ náà oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè ẹ̀yin wo lè rántí for the past 7 years oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè àmàlà ráìsì ẹ̀bà tá a ti ń sè tó jẹ́ pé Ọlọ́run ń bu àṣírí wa ṣé torí pé wà ró nùnùnùnù mo yarí lọ́jọ́ yẹn Kristi àlàyé ń gbọ́ mo yarí gan wọ́n ní no so wọ́n wá gbé àǹtí yẹn wá bí ó ní kàn jọ pé ẹ̀mí òun ṣe é ni
inú mi dùn mo ní wow tí wọ́n bá rí àwọn tó mórí báyìí nǹkan yẹn máa tẹ̀síwájú àgbà wọn láyè wọ́n ṣe wọ́n dáná yẹn bí 800,000 torí iná tá a máa ń dá iná yẹn bí 500,000 every Sunday bá ṣe máa ń dáná yẹn is 500,000 bá ṣe máa ń dáná yẹn excuse me bá ṣe máa ń dáná yẹn is 500,000 a máa rí po sí bọ́ọ̀sì ó lóun máa ṣe gbogbo ẹ̀ ó lóun máa rí po sí bọ́ọ̀sì tó fi fẹ́ lọ gbá wọn yẹn ó lọ bí 800,000 I wasn't comfortable though mi ò fẹ́ àǹtí ní ká gbóhùn láìpò máa ṣe and glory be to God wọ́n sì tún ń dá owó yẹn sí ṣàwárí yín tó ṣe yẹn owó tó fún àwọn tíìmù agbé kan fi dáná Sunday kan fi repo yẹn òun ló tún wá trigger mi pé téèyàn bá ṣe báyìí jẹ́mi náà jẹ́ tún gbé àǹtí ilé kan sí ẹni tán fi lè fún yàn lówó báyìí tó dẹ̀ ṣe báyìí ó yá because on the norms wà ti gbé o ti rí over 3 million bí nǹkan ó yẹ ká ṣe sílẹ̀ because èrò tún pọ̀ èrò pọ̀ ìṣọ́jú tó yí àwọn náà nídìí lọ́wọ́ account ẹ̀ náà dẹ̀ dá sí wasn't my account kò ṣe kan wọn fi one kọ̀bọ̀ wọn fi sí account mi so ó yẹ ká ní kó máa lọ bẹ̀ in tó ṣe ní Sunday yẹn ó wá trigger mi pé èèyàn ló fowó lẹ̀ kan fi dáná fáwọn àti fáwọn tó kù díẹ̀ káàtó yìí no jẹ́ kí n tún gbé ó dà pé after a week mo tún wá tún gbé again pé ẹjọ́ ẹ bá rántí lọ́wọ́ in fact mo tún sọ nínú fídíò yẹn pé àǹtí torí lọ́jọ́ Sunday tí àwọn èèyàn ń jẹun yẹn mo jẹ́ kó yá àwọn èèyàn pé àǹtí tó sì kì í òun ló fowó lẹ̀ tán fi dáná o àwọn èèyàn pray fún gan kì í sọ̀rọ̀ téèyàn fi pamọ́ it's not an hidden work kì í ṣe nǹkan tán ṣe ń kọ̀rọ̀ ní tí gbogbo church mọ̀ ni tí mo tún sọ ọjọ́ ta tún gbé ní fídíò mo tún sọ nínú fídíò àwọn tó bá wo fídíò yẹn àwọn tí èso alábòsí tẹ́ bá wo fídíò yẹn mo sọ pé àǹtí try o kódà ó fowó tán fi jẹun lẹ̀ kódà ó repo sínú mọ́tò ó ṣe. there was a time tó sanwó lé àwọn kan ní church ṣẹ́rí ẹni tó bá ń wà àánú àṣàánú nígbà yẹn mi mo ní kàn lọ bá pé àwọn kan jẹ wọlé 30,000 àti 40,000 èèyàn mẹ́ta ni owó àwọn mẹ́ta jẹ́ 100,000 ìwọ dẹ̀ ń ra àánú gbà lọ́wọ́lọ́wọ́ mo ní kàn lọ bá pé ẹ sọ fún àǹtí kó wá sanwó lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dẹ̀ kọ́ 100,000 ilẹ̀ lójú ẹ̀ náà ṣe fáwọn tí wọ́n jẹ wọlé 30,000 ìwọ tí wọ́n ń send owó sí tó jẹ́ pé òun rí àánú yẹn gbà ó dà fáwọn ilé nìkan wọ́n dẹ̀ gba owó ilé yẹn gbà yẹn ó try níwájú Ọlọ́run àti ènìyàn the lady tried because mo máa ń gbọ́ pé máa tún dáná wọ́n ní tó bá ṣe oúnjẹ wọ́n ló máa ń fáwọn èèyàn jẹ lẹ́gbẹ̀ẹ́ èmi ò ń sábà rí àwọn tíìmù ló máa ń rí èmi ò ń sábà ń sínú church so wọ́n ó try gan ìgbà kan wà tán fẹ́ ṣe rice ó gbé bag rice kan gbà yẹn ó ní kán gbé lẹ̀ àǹtí má wọ̀rí ìṣe inú church tún nìyẹn má wọ̀rí ìṣe ó tún lọ́jọ́ kan báyìí tán tún wá já bag rice kan síwájú ọ́fíìsì mú ta ló lélẹ̀ wọ́n láǹtí yẹn ló ní kán gbé wá àǹtí ó ti pọ̀ jù why all this ó try gbogbo tẹ̀mí rí nìyẹn tí mo fi gbé lẹ́ẹ̀mejì tí mo fi pé téèyàn bá ń ṣe báyìí ó yẹ kó ra àánú gbà pé téèyàn bá lè ní ojú àánú tó báyìí if this lady could be this merciful ó yẹ kó ra àánú gbà ni mo gbé tó ẹ̀mẹ́ta so bóyá upper week náà wá náà èmi wá lọ bá mo ní wá ṣe bó ti ní bí 6 million ti wà ní àkáǹtì báyìí àbí 6+ wá máa lọ sí hospital so at the fixed date that was upper week Tuesday èmi náà lọ ó repo sí mọ́tò church ó repo sí mọ́tò mi gbogbo wa lọ sí hospital mo tẹ̀lé wọn àlọ́ àwọn tó bá rí wa ní Ṣàgámù lọ́jọ́ yẹn nínú Ṣàgámù mi ìrántí orúkọ area yẹn mọ́ ó kọ́kọ́ gbé wa yà lọ ṣe test ìdí tá a dẹ̀ fífẹ́ lọ hospital lọ́jọ́ yẹn ni pé thank God ó ti rí 6 million last video tí màá ṣe fún ẹ̀ ń sìn jẹ́ kó jẹ́ pé a ti dé hospital wọ́n ti admit ẹ̀ màá wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ káàsán ẹ̀yìn èèyàn wá o lady ti wà lọ hospital o owó tó ti rí báyìí 6 million plus o ó ti wà lọ hospital ẹ má dáwọ́ oore dúró ẹ má dáwọ́ àánú dúró week Tuesday yẹn pé that was the last live tí màá ṣe fún that was upper week Tuesday about the hospital ó ṣe test àkọ́ níbì kan àtún kúrò ńbẹ̀ àtún lọ bì kan ibẹ̀ yẹn wọ́n dúró 4 hours mo rò pé bóyá scan ni àbí test in fact nígbà tó sú mi nínú mọ́tò èmi gba itri kan lọ ibẹ̀ ni mo jókòó sí because a ní láti jókòó close to 4-5 hours nínú mọ́tò pé ṣàmọ̀ pé àti pé wọ́n ṣe scan lọ́wọ́ àdúró intawa dẹ̀rọ ni pé ọjọ́ yẹn náà máa admit ẹ̀ lo and behold wọ́n admit ẹ̀ mọ́ lọ́jọ́ yẹn a waste owó epo bọ̀ bẹ́ẹ̀ a waste ẹ̀ torí pé ara nǹkan tó fẹ́ ṣe náà ló lọ ṣe scan àti test a padà wá sílé so intertrans ní gbòkè tó bá tó di next week Tuesday pé next week Tuesday náà máa admit ẹ̀ that was Tuesday tó lọ yìí Tuesday jarun yìí èní ni Saturday kí n dé tòní
òní 28 àtúnwá padà lọ ní Tuesday èmi ò bá wọn lọ because n tó sọ fún wa ni pé ó ní wọn tún ní tí admit òun kò tún fẹ́ lọ ṣe another test again ó tún repo sínú mọ́tò òun àtàwọn tíìmù wa tún lọ wọ́n bá a dúró in fact wọ́n ní wọ́n náà tún lọ jìnnà bet ògo ni fọ́lọ́run wọ́n ṣe another test bẹ́ẹ̀ èmi mọ̀ pé okay fine ìgbà tó ń ṣe test kiri báyìí ọjọ́ wo gan ni ọjọ́ wo náà fẹ́ lọ admit fún surgery tó fẹ́ ṣe so bọ́n ṣe wá dé lọ́jọ́ yẹn bọ́n ṣe dé ní alẹ́ Tuesday bọ́rọ̀ yẹn ṣe wáyé náà ni wọ́n dé lálẹ́ Tuesday bọ́n ṣe dé èmi wà ní ọ́fíìsì so bí màá kàn ṣe bọ́ta mo kàn rí mọ́tò kan ta mọ́tò yẹn wọ́n bá ń di ẹrù ẹ̀ síbẹ̀ ń bá pe méjì náà àwọn tí mo pé kí ló dé kí ló ṣàǹtì ebe ẹ̀ṣẹ̀ ti hospital dé ni abẹ́ ẹ̀ jàbọ̀ ni ebi mọ́tò church ló gbé yín jáde ń sìn láti àárọ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ dé lálẹ́ yìí tí ó di bíi family mẹ́fà lọ àbí nǹkan wáyé kí ló dé kí ló ṣe àǹtí ṣé kò sí ṣé ti ṣe test tán ọjọ́ wo la fẹ́ because èmi sì múra pé level sì kó ẹ̀ẹ̀kan lọ hospital upper week Tuesday tá a dó láti àárọ̀ dalẹ́ ebi Tuesday tó tún lọ yìí náà tún lọ hospital lẹ́ẹ̀kejì fídíò kí dẹ̀ wà ń bí náà. Video wà ń bí náà video bí náà tó bá dẹ̀ ń sọ̀rọ̀ lórí pé owó bá àwọn tíìmù wá báyìí wọ́n ní owó báyìí wọ́n lówó báyìí ṣèbí nínú àánú náà ti ń ṣàánú èbí nínú táwọn yẹn bá ṣe fún ẹnìkan ìwọ rèé àwọn ibì kan ló ti lọ tẹ́lẹ̀ ṣé wọ́n rí kankan fún ẹni ìwọ gan débí o láwọn ibi tó ti lọ oní kíní kan wọ́n dá 90,000 fún ẹ kíní kan wọ́n dá 70,000 fún ẹ àwọn yẹn dá millions of naira ẹni tí wọ́n jọ wá gan tó jẹ́ brother wọn ẹ̀yin tẹ́ bá rẹ̀ ní báyìí tó ń gbé lọ yàgbẹ́ ẹni ẹ gan wọn jà ní ẹni ẹ náà sá lọ ṣebí nìkan la fà kalẹ̀ nínú foundation tó ń gbé káàkiri ibẹ̀ nìkan náà fà kalẹ̀ ṣebí nínú àánú tó orí gbà inú ẹ̀ náà làwọn tó jẹ́ foundation workers ṣebí inú ẹ̀ náà làwọn náà ó ti gbà sálárì wọn àwọn tó jẹ́ foundation workers ibẹ̀ nìkan ló ń gbé káàkiri ibẹ̀ nìkan ló jẹ́ driver ẹ̀wọ̀n yẹn ṣe máa ń ṣe báyìí náà àwọn ìṣe máa ń ṣe báyìí once a foundation is a foundation àwọn tó dẹ̀ jẹ́ workers foundation ìbínú foundation náà ni wọ́n ti benefit wọ́n ní wọ́n gba 4 million àbí kan níbo náà ti gba 4 million oníkan dáná fáwọn tó jẹ́ láìní orípo sínú mọ́tò fi gbé lọ. ohun tí mo kàn wá rí ń bẹ̀ ni pé ẹlòmíì kan sáà ń wá ọ̀nà láti jára rẹ̀ bọ̀ ẹ̀hún tẹ́ ìdẹ̀mọ́ ni pé ẹni tí Ọlọ́run bá ti gbé ga ó ti gbé ga náà foundation àti church ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn tó ń ṣàánú tèmi ọ̀tọ̀ ìtọrẹ àánú lẹ́ẹ̀kọ̀ọ̀kan foundation wọ́n ń gbéyàn wọ́n ń ṣàánú fún wọn ṣémi ni mò ń di kámẹ́rà mú ni ṣémi ni mò ń gbéyàn káàkiri ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó wà lábẹ́nú ṣémi ni mò ń ṣe ni èmi kọ́ ni mò ń ṣe àwọn wọ̀nyí náà inú wọn gbọ́dọ̀ dùn ọjọ́ òní mo gbé wọ́kàsì kan wá sórí afẹ́fẹ́ bá ń ṣàánú wọ́kàsì mi o láyéláyé ìbínú àánú náà ni àánú wà ìbínú àánú náà làánú wà wẹ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ẹ̀yin nu Ọlọ́run nu oníkálukú ó gbà bó bá ṣe lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ní ti Àgbàlá Gabriel Foundation a ti di àpáta tí ò ṣe forí sọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá wa ti di ẹyin bó bá kàn forí sọ orí ìró kan tún yánga àdìwà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń pariwo wa náà àwọn tí ó tún mọ̀ wá tó tún mọ̀ wá sí in fact àná yìí ni wọ́n tún dábí 4 million àná yìí wọ́n tún dábí 4 million kí n pé fáwọn arúgbó wọ́n tún dábí 4 million naira pé Àgbàlá máa tún bẹ́ lómi gan láàárọ̀ bàbá kan ìrànṣẹ́ Ọlọ́run wọ́n ní stroke bàbá yẹn ti wù àti pẹ́ afáàkáǹtì bàbá olẹ̀ bàbá lẹ̀ bàbá ó lọ tún ara wọn ṣe ẹ sáfẹ́ dènà máwọn tán fẹ́ rà àánú gbà ẹ̀fẹ́ ẹ̀ lè dènà mọ́ wọn we won't stop it come 100 times ní stop ẹ̀ come 100 times àdàbí tó bá jẹ́ pé ọgbọ́n àti jẹ ọgbọ́n àti mu táwọn ò fi jẹun táwọn ò fi mọ̀ làwọn lóyún táwọn ò jẹ táwọn mú Ọlọ́run ti ṣe ògo ní fọ́ bẹ́ẹ̀ kò possible kó o rà àánú gbà àwọn tó dẹ̀ jẹ́ tíìmù tán dẹ̀ ṣe mọ àwọn tó ṣùgbà rẹ inú àánú làánú gbé then number 2 àwọn èèyàn kan náà tún wá tó jẹ́ pé wọ́n nìkan kọ́ lọ síìkì inú ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ náà nílò àánú tó jẹ́ pé inú àánú yẹn náà ti ṣàánú inú àánú la ti ń ṣàánú ẹ wá gbọ́ o ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ẹni bá rà àánú gbà
tó wá ṣàánú nínú àánú ò ní tán lé ẹni yẹn. Ẹni tó ra àánú gbà tó ṣàánú nínú àánú tó rí, àánú ò ní tán lórí ẹ̀, lè jábọ́ bẹ́ẹ̀ kúrò lórí ẹ̀. Igi tọ́lọ́run ti gbé ni kò léwó. Ẹ jẹ́ n kí ẹ̀yin èèyàn wa tẹ́ máa ń support jàre. Iṣẹ́ ńlá lẹ́ ń ṣe. Iṣẹ́ ńlá lẹ́ ń ṣe kẹ́ ẹ tó dáwó kó tó pé millions of naira. I appreciate you. Gbé tí ẹ kalẹ̀ kó o ní kán dáwó sí. Gbé Ọlọ́run ga o. Ọlọ́run àwọn àpòstélì o ṣé o. Ọlọ́run àwọn bàbá wa o ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn yìí o. Mo dúpẹ́ o. We are not stop. Àwọn kan pè mí lálẹ́ àná. Agbala àdáwọ́ dúró à ń tẹ̀síwájú. Ẹja mẹ́ni tó kàn. Agbala ṣe báwa là ń dáwó. Kò sú àwa. Àwa rí ń tẹ̀ ń ṣe. A dẹ̀ rí pé bó ti tọ́ bó ti yẹ lẹ́ ń ṣe. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa yẹn. Mo gbàdúrà fún yẹn ní jábọ́. Ojú ò ní tì yín. Ayé ò ní mú yín o. Ẹ máa tẹ̀síwájú. Lórúkọ Jésù nígbà táyìn náà bá nílò ẹnìkan, ọgọ́rùn-ún èèyàn yóò jáde sí yín. Ẹ rí ojú rẹ Ọlọ́run. Mo dúpẹ́ o. Èèyàn once again, thanks so much. I love you. Ẹ ṣé tẹ́ ẹ pín wa o. Ẹ ṣé tẹ́ ẹ tún jẹ́ àwọn èèyàn tuntun máa wá sí. Ó lágbára. Àná tuntun dá fún mi. Ó ń dà sóti lọ gbàǹkàsì. Ọ̀la Sunday lápè fáwọn arúgbó àtàwọn opó 4 million. Kódà yóò ti lé báyìí. Wọ́n tuntun ń dà lọ́wọ́. Àgbàlá ṣe ti rà láti tèmi. Màá sẹ́ǹdẹ̀ sí yín. Kúrò lórí ẹ̀. Ẹni Ọlọ́run ti gbé ga. Kò possible. Ọlọ́run ó dà. Ẹni wà àánú wá àtẹni tó gbé platform ẹ̀ lẹ̀ tán fi ṣàánú fún ọ. Ọlọ́run ó dà láàrin àwọn méjèèjì. Ọlọ́run ó dà. Plan tiwa ni pé ó kù ẹlẹ́ẹ̀kẹta tá a ṣe tá a gbọ́ lọ hospital tá a wà gbé lẹ́pẹ́ ó tún wà lọ hospital o. Ó yá ìdàrán lọ́wọ́ bò ó. Kí ló tún wá kù? Ládùúgbò báwọn yẹn ṣe sí ọ tó bá ṣe nífẹ̀ẹ́ rẹ tó. Glory be to God. A ò tí ì gbọ́ tẹnu Àgbàlá Gabriel o. But arákùnrin àti arábìnrin tó ń sọ̀rọ̀ yẹn, ibẹ̀ la fẹ́ ṣiṣẹ́ lé lórí. A máa wá parí ẹ̀ sọ́dọ̀ Àgbàlá Gabriel. Ẹ̀yin ọmọ Nàìjíríà, kí nìdí tẹ́ fi gọ̀ gangan? Pẹ̀lú gbogbo ìwé tí ẹ kà, kò sí ẹni tó gọ̀ tó Nàìjíríà ní gbogbo àgbáyé. How? Báṣe máa Asiri. Mo rí thousands of people. Ẹ bẹ̀rẹ̀ sí ń bú Àgbàlá Gabriel. Báwo ló ṣe máa gba 200? Báwo ló ṣe máa gba owó lọ́wọ́ aláìsàn? Báwo ló ṣe máa gba igbá lọ́wọ́ aláìsàn? First question. Arábìnrin yẹn, má dé jẹ́ ká lọ sọ́dọ̀ arábìnrin, jẹ́ ká lọ tó láti bẹ̀rẹ̀ kó lè yé yín. Ẹni tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí ò ní sẹ̀kan lọ́wọ́ tó lóun fẹ́ máa gbowó fún àwọn ènìyàn, níbo lẹ́yìn rò pé ó máa ti máa jẹ? Ibi tí mo ti sọ pé ẹ̀gọ́ nìyẹn o. Ẹni tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ máa gbowó fún àwọn ènìyàn, níbo lẹ́yìn tíǹkì bó ti fẹ́ máa jẹ? Kò sóko, kò sẹ́rì, níbo ló ti fẹ́ máa jẹ? Inú nǹkan tó ń ṣe yẹn ni. Now, arábìnrin tó ń dragi Àgbàlá Gabriel yìí, ò bá ti má ṣe bẹ́ẹ̀. Torí pé kí ni? Ní ìgbà tí arákùnrin yẹn máa bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe yìí, ó ti gbé gbogbo bùkátà ẹ̀ sórí nǹkan tó ń ṣe yẹn. Ṣùgbọ́n ìgbàgbọ́ ẹ̀yin ènìyàn ni wípé tí ènìyàn bá ti ń gbowó fún ènìyàn, ẹ believe wípé ènìyàn ò ní problem. No. Ènìyàn náà ní financial problem. So now, ẹ jẹ́ ká máa tó bọ̀ o, ẹ má dé àwọn kọ́kọ́rọ́ mi o. Now, ìgbà tí obìnrin yẹn máa lọ síbẹ̀ yẹn is with empty hand. Platform tí
arákùnrin yẹn build tó fi ń gbowó fún yín iṣẹ́ ló ṣe kó tó kó àwọn ènìyàn yẹn jọ. Nígbà tí ó wá gbowó yẹn jáde sápá wa mú ẹni tí ọwọ́ bá kálá máa lẹ̀ dí mọ́. Ká ní pé o fẹ́ ṣe dáadáa ni o ò ní drag ẹ torí oore ló ṣe fún ẹ. Àwọn tó sẹ́ǹdì owó fún ẹ wọn ò mọ̀ ẹ́, òun ni wọ́n mọ̀. Ìbáà jẹ́ ọ̀nàkọ́nà tó bá lè gbà kó fi kó àwọn ènìyàn jọ, òun ni wọ́n mọ̀. Ká ní pé o ti mọ̀ ni ẹ ò ní drag ẹ. Ẹ kàn lè kẹ́gbàjarè síta wípé ẹ ló ẹ̀yin ènìyàn, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Owó tí ẹ ń sẹ́ǹdì sí wa látijọ́ yìí, owó yẹn ò tíì pé o, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Pain tí mo ń pass through yìí pọ̀ o. Kẹ́ cover orúkọ arákùnrin yẹn. Torí nǹkan tí ẹ ṣe fún yìí, ó right lójú àwọn ọlọ́pọlọ kúkúrú. Ṣùgbọ́n ẹ fi dínà mọ́ thousands of aláìsàn bíi titi yín tí anybody ò ní fẹ́ gbé wọn wá sórí platform wọn mọ́ láti wá gbowó fún wọn. Ẹ rí bí tí mo gbà yọ sí yín. Lóòótọ́ àwọn ènìyàn máa bù. Lóòótọ́ àwọn èèyàn máa fi sí yẹ̀yẹ́. Ògo kan ló fẹ́ parẹ́ yẹn. Bó ṣe wá hùn kí arákùnrin yẹn ṣe burú tó, ó ti ṣoore fún àwọn èèyàn kan o. Bó ṣe hùn kí ó ṣe ní lọ́jíìkì yẹn tó, ó ti gbé àwọn kan dìde o. Nígbà tẹ́ bá wá paná ògo ẹ̀ báyìí, kí lè rè yín? Kò sí èrè nínú ká mú ènìyàn wá sílẹ̀. Gbogbo àwa ènìyàn pátá olè ní gbogbo wa, àti ọba Solomoni tó ń sọ̀rọ̀. Ọ̀nà tí olúkálùkù gbà ń jalè ẹ̀ ló sọ̀tọ̀tọ̀. Kẹ́ tó gbé ìgbésẹ̀ kankan nínú ayé, ẹ ronú dáadáa. Ẹ think deeply. Ẹni tí ó ń ṣe NGO, ibẹ̀ ló ti máa jẹ, ibẹ̀ ló ti máa mú, ibẹ̀ ló máa ti bọ́ fámílì. Ṣùgbọ́n pákéjì ń póríṣiríṣi. Àwọn NGO kan wà tẹ́ bá lọ bá wọn, wọ́n sọ fún ẹ wípé owó tó fẹ́ gbà yìí tó bá ti gbà tán a máa là sí méjì ni. Ṣùgbọ́n ọ̀nà tí mànìyàn gbà ṣe eléyìí ó wọ́ kò tó dáadáa. Àwa náà ti gbowó fún àwọn èèyàn rí lórí íńtánẹ́ẹ̀tì. Àwa ò kì í bá èèyàn ṣe dídìrì. Mi ò ní sọ fún ẹ wípé a máa jọ pín. No? Máa gba owó ẹ máa fún ẹ ó máa pé. Wọ́n máa sọ fún àwọn ènìyàn tó ń fún wa lówó pé tí ẹ bá fún mi lówó yẹn, tẹ́ ẹ bá fún mi lówó tèmi máa náwó arábìnrin yìí jẹ. Torí wípé mo free láti sọ ọkọ tó bá wù mí. Èmi ò ní tìjú kébi wá máa pa èmi. Owó tẹ́ dá fún mi tí ẹ bá fèmí ní tọ̀dọ̀ mi, mi ní kówó yẹn lẹ̀, mo dẹ̀ máa nà jẹ, kò sí nǹkan tẹ́ máa ṣe sí o. Ìgbà tẹ́ mọ̀ wípé fẹ́ fún arábìnrin lówó yẹ kẹ́ ti wọ́ díẹ̀ mọ́ àbí kẹ́ ìwà lọ sí family house yẹ kẹ́ lọ fún lò. Èmi ló introduce ẹ̀ sí yín.
ṣùgbọ́n ikú ìwẹ̀ òun ló máa ń pa ọ̀mùwẹ̀. Gbogbo wa ò lè gbọ́n tán. Mo ń fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Máà nìyẹn, ìyẹn Agbala Gabriel, ó lè sẹ̀yìn o, but ẹ má paná ògo torí ẹ̀yin lẹ fà á. Ẹni tó ń bọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí ò níṣẹ́, tí ò ní kankan tó ń ṣe, tó dẹ̀ fẹ́ máa gbowó fún àwọn ènìyàn, ó yẹ kí orí yín ti pé wípé inú owó tó bá gbà ló máa ti máa jẹ, tó máa fi máa bọ́ ìyàwó àti ọmọ. Ẹ̀yin lẹ empower, ẹ̀yin lẹ sọ di bẹ́ẹ̀. Ìgbà tí sápá dẹ̀ mú ẹni tó gbowó fún, ó lọ bá wípé kó fún un lówó. Nǹkan ẹyọ kan tí ẹ kàn lè ṣe mọ́, tí owó yẹn bá wà lọ́wọ́ ẹ̀ kó dá padà fún arábìnrin náà. Àbí kẹ́ fi arákùnrin náà sílẹ̀ kí ẹ dáwó míì fún arábìnrin náà. Alàgbà, mi ò ní ẹ ṣe o, mi ò dẹ̀ ní ẹ ò ṣe. Ṣùgbọ́n ènìyàn òun lè rí yẹn. So ó dá kéèyàn wà transparent nínú ayé, kéèyàn free. Kò dá kéèyàn wà nínú ìdè. So ẹ̀yin ènìyàn, ẹ má máa jẹ́ kí inú yín máa dùn láti bring ènìyàn down. Gbogbo yín lẹ bímọ. Ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń dàbí ọ̀rọ̀ Jésù nígbà tí wọ́n mú olóṣó yẹn wá sọ́dọ̀ ẹ̀. Tí Jésù ń wò wọ́n báyìí. Ìwọ tó bá mọ̀ pé ò dẹ́ṣẹ̀ rí kọ́kọ́ sọ lókùúta pa. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń sẹ́ndì owó sí GLGO. Ìwé tó fi wọ̀ lóyìnbó só mọ́. Olè ní gbogbo yín. Ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́ sẹ́ndì owó GO. Olè ní gbogbo yín. Everybody ló lè. Gbogbo wa pátá ló ní jìbìtì. Situation tó bá yí wá, ó ló máa sọ ìwà tó máa hù. Ẹni tó ti ń rówó ná tẹ́lẹ̀ tí ò bá rówó ná á dìdàkudà sí gbòòrò. Á díẹ̀ hànà. Á dolí jìbìtì lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ tó ń claim holy yẹn tó lóró oúnjẹ jẹ ní o. Okay? Tẹ́bí bá pa ẹ́ lọ́jọ́ mẹ́ta péré, wà borúkọ fámílì ẹ jẹ́ mẹ́. Kò sẹ́ni tó kọjá àdánwò, kò dẹ̀ sí ẹni tí ó kọjá àṣìṣe. Ẹ bá arákùnrin náà jà mọ́ níwọ̀nba, kẹ́ fi sílẹ̀. Ọpọlọ tó mọ̀ láti fi jẹun òun ló ń ṣe yẹn. Ẹ̀yin lẹ dẹ̀rọ lágbára. So kò dẹ̀ sí bí èèyàn ṣe máa ṣe nǹkan kí mistake máa wáyé. I call it mistake. Kò tó dáadáa ni. So ìwọ tó bá mọ̀ wípé ìjọ tírú ẹ bá máa ṣẹlẹ̀ sí ẹ, tó bá mọ̀ pé o fẹ́ rí aláàánú, ẹ drag arákùnrin náà níwọ̀nba. Ẹ̀yin tẹ́lẹ̀ sọ wípé máa arrest ẹni, ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n, ọ̀lẹ ni, olè ni. Ṣé kò sí ìgbẹ́ nídìí ẹ? Torí ìjọ tí wọn náà bá máa misbehave, bó sọ pé ó fẹ́ ṣe fún yẹn, bẹ́ẹ̀ náà la máa ṣe rán olùfisùn tiwọn náà tí ò ní fi bọ́m̀bẹ̀. Ẹ lọlẹ̀ dé mọ́ Tinubu. Ẹ lọlẹ̀ dé mọ́ àwọn politician yín. Owó wa náà fi ń jẹun. Owó tí mo ní sàkáǹtì kò pé 10 million naira. Every day, àwọn báńkì máa fi yọ 29,000, 23,000 every week. Mi ò mọ owó tó jẹ́. Àbí wọn kì í yọ lórí fóònù yín. Ẹ lọ fi agbára yẹn bá wọn jà. Ẹ yẹ káwọn ọlọ́pàá lọ mú. Àwọn ọlọ́pàá fúnra wọn gbé wiri.
o lè fẹ́ mọ́lẹ̀ o lè fẹ́ mọ́lẹ̀ gbogbo wa ló lè àtọba Solomon àti everybody àtọlọ́pàá àti president àti sójà àti everybody gbogbo ọmọ Nàìjíríà pátá olè ní gbogbo wa we are all thief àti jẹ àti mú everybody wa ń wá kiri jìbìtì dájọ́ olè jìbìtì wàásù fólè ó ti pakasọ ó ti rúnjú pọ̀ so ẹ lọ jẹ́ kó rí yín pé ó ti bò lọ́wọ́ nìyẹn ẹ bá jà díẹ̀ kẹsìmí kò sẹ́ni tí ò lè há pásítọ̀ ti há nìyẹn ok so ẹ wé rere tó ti ṣe sẹ́yìn kò sẹ́ni tí ò lè ṣe mistake so dá 50% láì ní jìbìtì 50% tí ò lè sóríire láì ní jìbìtì díẹ̀ o ò lè lówó lọ́wọ́ nínú ayé o gbọ́dọ̀ ní jìbìtì díẹ̀ òtítọ́ díẹ̀ jìbìtì díẹ̀ wàá pò pọ̀ tó bá ti pò pọ̀ wàá dolówó ṣùgbọ́n tó bá fẹ́ máa sòótọ́ nìkan lọ́ra ìwà tálákà kú gbogbo àwọn tẹ̀sí ń wò lókè lọ́hùn yẹn tẹ́ ń wò gẹ́gẹ́ bí èèyàn gidi yẹn tẹ́ ń pè ní agitator yín àwọn sẹ̀lẹ́bù yín oníjìbìtì ní gbogbo wọn ọ̀nà tó lúkánukú gbà ń jalè ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà tí everybody gbà ń jalè ọ̀tọ̀ọ̀tọ̀ ni irú àwa yìí la lè ṣe ọba fún yín la lè ṣe president yín tí ìlú máa rojú because we understand what we call poverty tí olówó kan bá ti lówó rí tí owó yẹn bá fẹ́ máa wálẹ̀ kò sí àrà tí ò lè dá okay ó lè lọ join ní kidnapper ó lè lọ gbébọn lóru kò easy fún olówó láti di tálákà tẹ́ bá ṣàkíyèsí ẹ̀ẹ̀kan mọ bọ́n ṣe ń rìdì ènìyàn ni arákùnrin yẹn ṣe fídíò kan lọ́jọ́ mẹ́ta yìí ẹ̀yin ìjọba àwọn aláìsàn lélẹ́yìí ẹ bá wà wò tẹ́ bá rí lójú wọn ẹ máa mọ̀ wípé sápá ti mú wọn díẹ̀ kí nìyẹn ò lọ bí bó ṣe yẹ kó lọ yà ẹ máa rí ìdè ènìyàn kò sẹ́ni tí sápá ò lè mú tí sápá bá mú ènìyàn so ọ̀nà oríṣiríṣi ló máa gbà láti lè gather up ok so ẹ bá arákùnrin yẹn jà níwọ̀nba ó há ni that you boys gbọ̀rọ̀ mi dẹlẹ́rù tó wà pẹ̀lú lady yẹn wọ́n bá ẹ fà á 4 million yẹn gbọ́dọ̀ san padà sówó ẹni ìgbà tí lady yẹn sọ́fà tó mọ̀ pé ó fẹ́ bá gba 4 million padà kí ló dé tí ò wá sọ́dọ̀ ẹ nígbà yẹn kó wá bá gbowó padà so bí ẹ bá jà níwọ̀nba kò easy o Nàìjíríà le gan o kò sí ẹni tí Tinubu ò bá o kò sẹ́ni tí Tinubu ò bá so ẹ jẹ́ ká ṣe mẹ́lọmẹ́lọ kò sí èrè nínú ká bring èèyàn down kò sí èrè nínú ká ba ògo ara wa jẹ́ kò sí anybody tí ò lè ṣe wà hù bó bá ti jẹ́ ènìyàn ó lè ṣe wà hù at any fucking time tó bá ti jẹ́ ènìyàn kò sí àrà tí ò lè dá any fucking time ìdí nìyẹn Bíbélì kọ́ gàdàgbà ó ní ìgbẹ́kẹ̀lé ènìyàn ó ní asán. You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Na here e dey. Arole Baba 10 Media, no dollar. Subscribe, sharp, sharp.
Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀. Ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.